mo kí wa pé a kú dédé àkókò yìí níbi yòówù kẹ́ ti máa láǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 fún tọ̀sán tèmi tá a ti mú ìròyìn wá fún wa lórí bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí lókè òkun àti káàkiri àgbáyé. Ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́, etí tẹ́ fi máa gbọ́ wa etí náà kò ní di. Ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn náà. Orúkọ oníròyìn ọ̀nà àyànfẹ́ Elédùmarè. Peter Obi kò tó gbangba sùn lọ́yẹ́, bẹ́ẹ̀ ni kò tọ́ lẹ́ni tí ó lè díje fún ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Wọlé Ṣóyínká òun ni ó sọ èyí di mímọ̀. Ìpínlẹ̀ Kánò ò ní fararọ o, ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ yìí. Àwọn olùfẹ̀hónúhàn ni wọ́n jáde síta lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Kánò tó gbé ìwé ẹ̀rí máa jẹ́mi ìṣó fún Muhammadu Sanusi gẹ́gẹ́ bí emir ìpínlẹ̀ Kánò tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Èmi kò níyan olórí lórí pápá fún yín, ẹ̀yin ni kí ẹ yàn fúnra lára yín. Akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Super Eagles òní ó sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ ikọ̀ Super Eagles bẹ́ẹ̀. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Peter Obi kò tó gbangba sùn lọ́yẹ́ láti jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, bẹ́ẹ̀ ni ààyè rẹ̀ yóò yọ sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀jọ̀gbọ́n àgbà tó tún jẹ́ ẹni tó ti jáwé olúborí tó sì ti làmìlaka nínú ìwé kíkọ lórílẹ̀-èdè yìí nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáyé, èyún ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká òun ni ó sọ èyí di mímọ̀ lásìkò tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀ yún ní ọjọ́bọ̀ tí ń ṣe tọ́sídẹ̀ẹ́ àná òde yìí ọjọ́ 23 oṣù karùn-ún ọdún tá a wà yìí lórí ètò tí wọ́n pè ní Noble Easy. Ibẹ̀ ló ti ṣe ní àlàyé pé ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ọdún 2023 nínú ẹgbẹ́ òṣèlú Labour Party èyún LP tí orúkọ rẹ̀ ń jẹ́ Peter Obi òní Wọlé Ṣóyínká sọ wípé kùdìẹ̀kudiẹ sì pọ̀ lára rẹ̀ pé kò sì tó gbangba sùn lọ́yẹ́ láti jáde dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bó ṣe ní àwọn ìṣesí kọ̀ọ̀kan, ọ̀rọ̀ kọ̀ọ̀kan àti ìwà kọ̀ọ̀kan tí Peter Obi tó ní lára òní ó jẹ́ àwòmọ́ tí ó já bọ́lẹ̀ láti lè jáde gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n àgbà yìí wọ́n ṣe ní àlàyé wípé Peter Obi pẹ̀lú bí wọ́n ṣe ń bu ẹnu àtẹ́lu òun àti àwọn tí wọ́n jọ jẹ́ ẹgbẹ́ rẹ̀ pẹ̀lú àwọn bàbá àṣàlẹ̀ kan tí wọ́n ń gún ní kẹsẹ̀ pé máa nìṣó a wà lẹ́yìn rẹ̀. Ó ní gbogbo wọn ni wọ́n wa ọkọ̀ oríire ọkọ̀ àti dé ipò gíga rẹ̀ ó ní wọ́n ń wà wọgbó pẹ̀lú bó ti já sí pé kò sí ìwà ọmọlúàbí àti ìfaradà àti èdè tó péye lẹ́nu wọn tán sì ń wu àwọn ìwà tó lè múyàn lòdì sí ìgbésẹ̀ èyí tí wọ́n ń gbé láti jáde gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ti wá rọ Peter Obi wípé gbogbo ohun tó wù kán lè máa ṣe àbí tó wù kán lè máa sọ nípa òun yóò máa tẹ̀síwájú láti máa sọ òtítọ́ ọ̀rọ̀ gedengbe wípé Peter Obi kò yẹ, bẹ́ẹ̀ ni kò tó gbangba sùn lọ́yẹ́ gẹ́gẹ́ bí ẹni tó lè jíde fún ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ìpínlẹ̀ Kánò kò ní fararọ, ààrẹ Bọ́lá Ahmed Tinubu sì gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ yìí. Àwọn olùfẹ̀hónúhàn ni wọ́n sọ bẹ́ẹ̀ lásìkò tí gómìnà ìpínlẹ̀ Kánò Abba Yusuf tí ó ti yọ àwọn emir bíi 5 lóyè tí ó sì tún ní kí ẹni tí ó jẹ́ emir nígbà kan rí Muhammadu Sanusi kí ó padà sí ipò emir ti Kánò gẹ́gẹ́ bí ó ṣe sọ ní àlàyé ní àná òde yìí tó ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù kẹrin ọdún tí a wà yìí nígbà tí àwọn olùfẹ̀hónúhàn sọ̀rọ̀ látẹnu ẹni tó jẹ́ adarí àwọn tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn nílùú Àbújá Abdullahi Muhammadu Saleh ó ṣe ní àlàyé wípé gómìnà ìpínlẹ̀ Kánò ó ní ó ti ń fi ọwọ́ òṣèlú bọ ètò ìṣèjọba tó jẹ́ ti ìbílẹ̀, àṣà àti ìṣe ìpínlẹ̀ Kánò. Ó ní kò lẹ́tọ̀ọ́ láti yọ àwọn ènìyàn kankan gẹ́gẹ́ bí emir ìlú Kánò àti àwọn mẹ́rin mìíràn tí ó fàyọ bí jìgá gẹ́gẹ́ bí emir tó sì wá gbé padà fún ẹni tó jẹ́ Muhammadu Sanusi. Wàyí ò lónìí tí ń ṣe ọjọ́ 24 oṣù karùn-ún ọdún tá a wà yìí ọjọ́ Jímọ̀ ọjọ́ Ẹtì ní
ó ní ìròyìn ti fi léde wípé gómìnà ìpínlẹ̀ Kano Abba Yusuf ó ti fún Muhammadu Sanusi ní ìwé ẹ̀rí máa jẹ́ mi ìṣó láti padà sórí àlééfà gẹ́gẹ́ bí emir àti ìlú Kano, èyí tó sì mú kí àwọn olùfẹ̀hónúhàn kan kí wọ́n máa gbọ̀nmú kí wọ́n sì máa yarí wípé àwọn kò gbà, bẹ́ẹ̀ ni àwọn kò fi ara mọ́ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá wọn wá nǹkan ṣe sí ìgbésẹ̀ náà. Èmi kò ní yan adarí lórí pápá fún yín, ẹ̀yin ni kí ẹ fi ọwọ́ ara yín yan adarí fúnra yín. Ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Super Eagles Finidi George òun ló sọ èyí di mímọ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀. Ó ṣe ní àlàyé wípé àwọn ọmọ ikọ̀ Super Eagles ó ní wọn ò yan adarí fúnra wọn, pé kì í ṣe ẹ̀tọ́ òun láti yan adarí lórí pápá fún wọn. Èèyàn captain ó ṣe ní àlàyé wípé Ahmed Musa tó jẹ́ adarí fún wọn nígbà kan rí ni ó ti jẹ́ni tí kò sí nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù kankan mọ́ báyìí, tó sì já sí pé kò ní ẹ̀tọ́ láti gbá bọ́ọ̀lù ife àgbáyé èyí tí wọ́n fẹ́ gbá. Ó ní ẹni tó sì tún jẹ́ igbákejì rẹ̀ Williams Troost Ekong ó ní ó já sí wípé ó ní ó ń gba ààyè rẹ̀ láti bí ọdún mélòó kan sẹ́yìn gẹ́gẹ́ bí adarí orí pápá, èèyàn captain. Wọ́n sì ṣe ní àlàyé wípé Kenneth Omeruo ó ní ó sì tún jẹ́ ẹni tó dàgbà jù tó sì ní òye jù nínú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles, èyí tí àwọn wò pé ó ní ó yẹ kí ó jẹ́ adarí akọ́nimọ̀ọ́gbá lórí pápá ọ̀hún, èèyàn captain lórí fíìdì tí wọ́n ti máa fi igagbága pẹ̀lú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù mìíràn. Finidi ló wá sọ èyí tó ṣá di mímọ̀ wípé òun kò fi ààyè yùn sílẹ̀ fúnra òun láti yan ẹni tí yóò jẹ́ adarí lórí pápá fún wọn, pé kí àwọn gangan fúnra wọn kí wọ́n pe àárò àti ọ̀dọ̀fin inú wọn kí wọ́n sì wo ẹni tó wù wọ́n láti yàn gẹ́gẹ́ bí adarí lórí pápá. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti ọ̀sán ti tèmi. Oníyanṣe ọlọ́kàṣe ẹ̀yin tẹ́ bá mi jẹ́ ẹ kú àìbínú, amúwá ní pérépérépéré kí a tún lè máa gbé yín débẹ̀ lórí bí ó bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà, torí pé àjà tán báyìí ìjà òní ń dálẹ̀ ló jẹ́ ká fi èyí náà ṣe títí ọ̀sán yìí títí di àṣálẹ́ tátún máa padà wá fún yín ní ìròyìn míì. Orúkọ tèmi kò yí padà, Àyìnfẹ́ Elédùmarè yín náà ni. A kú àtàárọ̀ o.